gbogbo ẹ̀yin àfáà wa ẹ ti dákẹ́ jù o gbogbo ẹ̀yin tẹ́ ẹ já àfáà wa ẹ ti dákẹ́ jù o ọmọ kéwùlà wa ṣe lọ́dọ̀ yín ṣùgbọ́n gbogbo ẹ̀yin àfáà wa ẹ ti dákẹ́ jù lórí ọ̀rọ̀ yìí o tí wọ́n bá ń pè èèyàn lóní fúnra ìrà yìí lóòótọ́ Islam kò preach Islam ò preach kápánìyàn kádàlúrú Islam kọ́ ló ń preach terrorism ṣùgbọ́n orúkọ Islam táwọn ẹni yìí ń lò orúkọ Islam tí wọ́n ń lò gbogbo tí ń jẹ́ ìran àfáà nílẹ̀ Yorùbá kò sí ìsinmi mọ́ o kò sí ìsinmi mọ́ o allegation tí wọ́n fi ń kan Islam tẹ́lẹ̀ òun náà ní ẹ̀sìn jàgídíjàgan àwa tún rí àwọn kan tí wọ́n ń fi orúkọ Islam pànìyàn kò sí gbogbo ẹ̀yin àfáà wa ẹ má dákẹ́ o kò sí ìsinmi mọ́ o kò sí ìsinmi mọ́ o àwọn subhanallah àwọn ẹni òkùnkùn yìí wọ́n wọ odidi ìlú wọ́n pa odidi ìlú run wọ́n pa ọkùnrin wọ́n pa obìnrin nílùú Kwara ń bẹ yẹn ni nílùú Kwara State wọ́n pa ọkùnrin wọ́n pa obìnrin wọ́n pa ọmọdé wọ́n pa àgbàlagbà tó jẹ́ pé Islam gan preach pé even tógun bá wà tí Islam bá gbé ogun dìde ìyẹn tí nígbà tí àwọn ànábì Ọlọ́run sì ń jagun nínú rules ó ní pé wọn à gbọ́dọ̀ pa obìnrin wọn à dẹ̀ gbọ́dọ̀ pa ọmọdé àwọn tí wọ́n wá jáde lọ́sàn-án gan yìí tí wọ́n ń ṣe bismillah Allahu akbar tí wọ́n ń dú àwọn èèyàn lọ́rùn ẹ dákun lórúkọ Islam lórúkọ ẹ̀sìn Islam kí ni ká pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí kí ni orúkọ wo la fẹ́ pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí wọ́n ń fi Islam wọ́n ń bojú Islam jẹ́ orúkọ wo la fẹ́ pè wọ́n wá gbé jáde ní ìjẹta pé àwọn fẹ́ ṣe wàlímọ̀ fún àwọn ọmọ àwọn bandits àwọn apani àwọn tó yẹ pé pípààyàn ni wọ́n fi ń sayọ̀yọ̀ àwọn arídùnnú àwọn adunnú lórí pípààyàn wọ́n ní àwọn fẹ́ ṣe wàlímọ̀ fún àwọn ọmọ lórúkọ Islam pé àwọn ti kún wọn ní àlùkùránì sí ẹ̀sìn lélẹ́yìí Islam kò kọ́ wa pé ká máa pànìyàn Islam subhanallah orin wo la fẹ́ kọ ọ̀rọ̀ bá àwọn èèyàn ò lè gbénú ìlú mọ́ bẹ́ẹ̀ sùn nínú ilé yín ẹ̀rù ń bà gbogbo àwọn ènìyàn because terrorism bandit kidnapping ó ti rampart ẹ̀wọ̀n tó tún ṣẹlẹ̀ nílùú Ìbàdàn lénìí ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ nílùú Ọ̀ṣun lénìí ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ nílùú Ọ̀ṣun lánàá ọ̀rọ̀ kidnapping banditry gbogbo ẹ̀ ó ti wá rampart àti lẹ́kọ̀ọ́ ni àti lọ́ṣun ni àti lógùn ni ìfọ̀kànbalẹ̀ ò sí nínú ìlú mọ́ inú ogbó làwọn èèyàn ti ń sá tẹ́lẹ̀ àwọn èèyàn ti sá kó nú ogbó wọ́n ti lé àwọn èèyàn kó nú ogbó wọ́n ti lé wọn wá náà lù wọ́n ti lé àwọn èèyàn kó nú oko wọ́n ti lé wọn wá náà lù wọ́n ti lé àwọn èèyàn kó lábúlé àwọn èèyàn ti sá wá náà lù àwọn èèyàn wọ̀nyí àwọn bandits àwọn terrorists wọ́n tún ti wá kúrò nínú ogbó wọ́n tún ti wá mú àwọn èèyàn nínú ilé wọn kò sẹ́ni tó safe kí la wá bá kí ẹ dákun ẹni tí ń ṣẹlẹ̀ yìí ọlọ́wọ́ ìjọba nínú o ọlọ́wọ́ ìjọba nínú o tí ó bá lọ́wọ́ ìjọba nínú how come tí apá ìjọba ò ní ká àwọn èèyàn wọ̀nyí wọ́n tó ti wá ń ká àwọn èèyàn mọ́nú ilé ìjọba Kwara wọ́n rí àwọn tí wọ́n kó lọ odidi ìlú kan ni wọ́n parun àwọn tí wọ́n kó lọ nínú ìlú yẹn ìjọba Kwara State wọ́n rí wọn gba lẹ́dìsìn àwọn èèyàn yẹn nínú àwọn bandit láwọn fẹ́ sí wàlímọ̀ fún irú wàlímọ̀ òsìwò nìyẹn. sírú ẹ̀sìn wọn ni sírú ẹ̀sìn tọ́lọ́run lóun ó gbà nìyẹn sírú ìbádà tọ́lọ́run lóun ó gbà nìyẹn ẹni ó sin lọ́run pẹ̀lú inú mímọ́ àti ìpayọ̀ Ọlọ́run
ṣé kápánìyàn ṣẹ̀sìn ṣé lọ́lọ́run ló wọ́n gbà ní. síta àbátí fi ipá lá ìkìlá àfi dínì kọ́dítà bá yánà rúṣùdù mínà lìgá yìí kò sí ìfipámúni nínú ẹ̀sìn. ọlọ́run ọba ti la ọ̀nà lẹ̀ ó fi gbó hàn wá ó fi ọ̀nà hàn wá ìtọ́ bá wo oníkálukú ní kọ́tọ̀ nígbà tá a bá díwájú ọlọ́run ọba a máa bọ́lọ̀ pàdé. ṣùgbọ́n àwọn kan ni wọ́n kó sí abẹ́ àwọn nǹkan wọ̀nyí. àwọn èèyàn kan ni wọ́n gọ sí abẹ́ bandit abẹ́ terrorism tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àwọn kan ni wọ́n gọ sí abẹ́ rẹ̀. ó ti di politics wọ́n ń fi ẹ̀mí wa sí politics lórílẹ̀‐èdè yìí ni. wọ́n ti ń fi ẹ̀mí wa sí politics. The sources of bandits, the sources of terrorism. Politics ló kọ̀ sí gbogbo ẹ̀. Ẹ̀wọ̀n tá a sọ ayé ara wa dà. Tó ní kálukú bá lọ ní gbòòrò báyìí tìfura ni. Àtàfà àtọmọ kéwú a trust ara wa mọ́ oníkálukú tìfura la fi rìn. Gbogbo ẹ̀yin àfáà wa ẹ má dákẹ́ ẹ má dákẹ́ ẹ má jẹ́ kán sọ Islam lórúkọ burúkú. Gbogbo ẹ̀yin àfáà wa ẹ má dákẹ́ ẹ má jẹ́ kán sọ Islam lórúkọ burúkú. Islam kọ́ léyìí. Islam tí òsínlá Muhammad mú wá kọ́ léyìí. O tí ì di onígbàgbọ́ òdodo ọ̀ǹtì tó bá tó fẹ́ràn ọmọnìkejì ẹ bó ti fẹ́ràn ara rẹ̀. Sànà kápá èèyàn gbowó sànàbí ṣe. Ká gbé ní pamọ́ gba ransom sànàbí ṣe. Ẹ̀yin sálàfí 1990 gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn pẹ̀lú extremist ẹ̀yin extremist ẹ̀yin alátẹjú ẹ̀sìn ẹ wo bí tí ẹ̀sìn ẹ wo bí tọ́rọ̀ ẹ̀sìn bá wá dé lórílẹ̀‐èdè. ẹ wo bí tí ọ̀rọ̀ ẹ̀sìn tó bá wá dé lórílẹ̀‐èdè yìí. Àwọn kan ló mẹ̀sìn sí àwọn kan ní ò mẹ̀sìn sí. Àwa kan ní alùsùnà wálé jàmáà. Àwọn kan ló tẹ̀lé Ànábì dáadáa àwọn kan ní ò tẹ̀lé Ànábì dáadáa. Ẹ wo bí tọ́rọ̀ ẹ̀sìn bá wá dé lórílẹ̀‐èdè yìí. Ìlú tán ti ṣẹ̀sìn gan wọ́n ní ìfọ̀kànbalẹ̀ jù wá lọ lórílẹ̀‐èdè yìí náà. Ìlú tán ti ṣe ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ wọn ju ti àwa tá a lágbẹ́sìn rù lọ tá a láàdúró tọlọ́hun. Àwọn tán wàá ṣe tọlọ́hun wa tó yẹ pé gan ni wọ́n jókòó tì ìfọ̀kànbalẹ̀ ń bẹ wọ́n ní ìfọ̀kànbalẹ̀ ju àwa tá a lájókòó tọlọ́hun lọ. Ẹ dákun àwọn bandit àwọn Boko Haram aláwọn fẹ́ ṣe wàlímọ̀ fáwọn ọmọ ta ló fẹ́ lọ àtẹ́ǹdì wàlímọ̀ ọmọ. Sáwọn ìjọba ní ó lọ àtẹ́ǹdì wàlímọ̀ ni àbí àwọn òbí ọmọ àbí àwọn fámílì àwọn ọmọ tí wọ́n ti pa náà máa lọ àtẹ́ǹdì wàlímọ̀. Gbogbo ẹni tó kọ́lé sáàrin ìgboro oníkálukú kan ń sùn ni ojú kan ló sùn ojú kan ò sùn. Wọ́n ti ń wọnú ìlú wá gbéyàn inú ìlú náà ti lọ gbé àwọn tí wọ́n gbé lẹ́nìí nílùú Ìbàdàn. Àánú Ọlọ́run ló kù o àánú Ọlọ́run ló kù lẹ́yìn kí ọ̀rọ̀ ẹja abẹ́lọ́run abẹ́lọ́run lóòótọ́ ṣùgbọ́n kó tó kan ìbẹ́lọ́run kó tó kan ìbẹ́lọ́run ipa wo ni àwọn tí wọ́n wà níjọba fẹ́ sà lórí security nù lù kò sí security àwọn ọlọ́pàá gan ti ń gbọdẹ police station gan wọ́n ti ń gba ọdẹ nígbà tọ́lọ́pàá ń gbọdẹ tọ́lọ́pàá ń bọ́ yúnífọ́ọ̀mù kúrò lọ́rùn kí life àti property rí ó lè bá secure tó ń wọ Mufti láàrin ìlú. Ẹ dákun àwa tá àwa tiẹ̀ tí àwọn ọlọ́pàá tí wọ́n ní amúnísàn tí wọ́n lè dojúkọ àwọn tó bá fẹ́ ṣẹlẹ̀ sàráàlú nìyẹn o. Ẹni tí ò wá sí amúnísàn lówó ẹ̀kọ́ kí ni kó ṣe. Àwọn bandit àwọn agbénipa fẹ́ sí wàlímà fọmọ. Irú ẹ̀kọ́ wo ni wọ́n kọ́ àwọn ọmọ yẹn náà?
ẹ dákun sírú àwọn tán fẹ́ ṣe wàlímọ̀ yẹn tán fẹ́ ṣe wàlímọ̀ fún yẹn wọ́n á dẹ̀ kẹ́kọ̀ọ́ tán àwọn yẹn ó dé sáàrin wa àwọn náà lọ́wọ́ fẹ́ máa kọ́yàn lẹ́kọ̀ọ́. ẹ wo tán ti máa lọ gbìn sí àwọn ọmọ kéékèèké yẹn àwọn ọmọ tán kó lọ láti bí ọdún kan sọ́dún kan àbọ̀ ẹ wo kí ni tán ti lọ gbìn sí wọn lórí kí náà ti lọ gbìn sí wọn lẹ́mìí tí wọ́n bá pa irú ọmọ ìtàn bá padà fọ́n sáàrin wa fáírọ́ọ̀sì ni wọ́n ti di fáírọ́ọ̀sì wọ́n kó àwọn ọmọ irú àwọn ọmọ yẹn lọ láti ìjọ yìí àwọn ìjọba orí wọn gbà á gbọ́ nǹkan kan lórí wọn mọ́ ẹ dájú o ẹ dájú o àwọn èèyàn ò lè rìn nínú ìlú fílẹ̀ mọ́ ọmọ ò lọ skul mọ́ àwọn ọmọ ò lè lọ skul mọ́ àwọn èèyàn wá dẹni tí ń ra tracker tí wọ́n ń fi tracker sọmọ lára àwọn èèyàn wá dẹni tí ń ra tracker tí ń fi tracker sára jáde àwọn ń track àwọn ọmọ kiri ìgboro ọdún mélòó la fẹ́ ṣe eléyìí dà gbogbo àwọn gọ́vnà wa ní south west gbogbo wọn náà kọtí ọgbọ́n yín wọn àti ẹ̀ ṣe bí ẹni pé nǹkan kan ń ṣẹlẹ̀ wọn àti bí ẹni pé nǹkan kan ń ṣẹlẹ̀ gbogbo àwọn lọ́balọ́ba gbogbo wọn jókòó gbogbo wọn ń wòran sórí ìgbà tán bá tó ń gbé olórí wọn ti ń gbé wọn náà wọn ti ń gbé ó ti ń ka àwọn ọba ẹ lọ sí Ìlọrin gbogbo àwọn ọba tán wà ní Kwara State wọn gbádùn mọ́ gbogbo àwọn ọba Kwara State wọn ní fọkànbalẹ̀ mọ́ gbogbo wọn ti sáko láàfin tán nígbà tí wọ́n bá lé àwọn ọba kúrò láàfin kí láràlú fẹ́ ṣe ọba fò fẹ́ǹsì ọ̀sá lọ ẹ dákun sẹ́ni pé aráàlú ti wà ní wàhálà wọ́n wọ ààfin wọ́n kọ́kọ́ pa ọba àlú ẹ pé gbogbo àwọn aráàlú wọ́n ti kan jàgbọ̀n wọ́n ti wà gbogbo àwọn bandits àwọn terrorists wọ́n ti wà láàrin gbogbo wa o wọ́n ti wà láàrin wa o kò sí fọkànbalẹ̀ mọ́ náà lú o kò sí fọkànbalẹ̀ mọ́ o.